A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti kéde fífagilé ìdá 40 nínú ọgọ́rùn-ún owó láti ifásitì ìjọba àpapọ̀ Internally Generated Revenue. Mínísítà fún ètò ẹ̀kọ́ Tahir Mamman ni ó ṣe ìkéde yìí níbi ayẹyẹ olùdásílẹ̀ Ifásitì Ìbàdàn 75th Founders Day Ceremony ti Ifásitì Ìbàdàn UI tí ó wáyé lónìí ọjọ́ Ẹtì. Nínú oṣù kẹwàá ni Ministry of Finance fi ìwé ránṣẹ́ sí gbogbo ifásitì jákèjádò orílẹ̀-èdè lórí èròǹgbà wọn àti máa yọ ìdá 40 nínú ọgọ́rùn-ún lójú ẹsẹ̀ 40% owó tó ń wọlé sí iléèwé gíga. Ìgbésẹ̀ yìí ti wá fa oríṣiríṣi awuyewuye pàápàá jùlọ láti ọ̀dọ̀ àjọ àwọn olùkọ́ ifásitì ASUU àti àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn. Nínú àtẹ̀jáde ASUU tí ààrẹ akàwégboyè Emmanuel Osodeke buọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ifásitì kì í ṣe fún òwò ṣíṣe. Ó ní owó tí akẹ́kọ̀ọ́ ń san wà fún láti pèsè ohun tí wọ́n nílò fún ìkẹ́kọ̀ọ́ wọn. Osodeke ní òfin yìí yóò kó bá àmójútó ifásitì. Bákan náà ni ìgbìmọ̀ àwọn gíwá ilé-ìwé gíga Committee of Vice Chancellors of Nigerian Universities náà fi ẹ̀hónú wọn hàn sí ìjọba àpapọ̀ nínú lẹ́tà bí wọ́n ti takú wípé ìjọba gbọ́dọ̀ dá òfin ọ̀hún padà. Wọ́n fi kún un wípé ìjọba kò lè máa béèrè fún ìdá 40 nígbà tí ìjọba kò fún wọn láàyè láti dá ìjọba wọn ṣe. Wọ́n ní òfin ọ̀hún kò rìn sásìkò rárá nítorí ìdojúkọ pọ̀ fún ifásitì lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà fún agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike, gómìnà ìpínlẹ̀ Rivers Simi Fubara àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ké sí àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ láti ilẹ̀ òkèèrè kí wọ́n yẹ àyíká wọn wò bí wọ́n bá ti ṣetán àti dá iléeṣẹ́ wọn sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ eléyìí ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers níbi ayẹyẹ ìṣíde Hypercity 3, ilé ìtajà ńlá ní Nàìjíríà. Mínísítà sọ wípé ìjọba nìkan kò lè dá pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà àyàfi bí àwọn iléeṣẹ́ aládàáni bá dá sí i. Ó ṣèlérí láti pèsè ilé àti agbègbè tó rọrùn fún àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ àti gbòòrò ní ìlú Àbújá kí wọ́n sì náwó sí ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè. Wike ní nígbà tí òun gba ìwé ìpè, òun bẹ àwọn alámòójútó kí wọ́n sún ọjọ́ náà sí òní ọjọ́ Ẹtì kí òun bá lè ní àǹfààní àti kópa. Ó ṣe ìrántí ìgbà tí wọ́n kọ́kọ́ kàn sí i gẹ́gẹ́ bí gómìnà. Ó ní wọ́n ṣèlérí láti kọ́ ilé-iṣẹ́. Ó ní ojúṣe ìjọba ní láti pèsè ààyè tí ó rọrùn. Ó ní àwọn wọ̀nyí ṣèlérí láti kọ́ 4 láàrin ọdún kan, wọ́n kọ́ 3, èyí sì ti pèsè iṣẹ́ fún àwọn ará ìlú. Kì í ṣe ìjọba nìkan ni ó lè mú ìdàgbàsókè wá. Ó ní kí wọ́n má sì ṣe jẹ́ kí ó jẹ́ wípé ìpínlẹ̀ Rivers nìkan ni yóò jẹ àǹfààní yìí, kí wọ́n tàn ká sí Àbújá, àwọn yóò pèsè ilẹ̀ fún wọn. Gómìnà Fubara ní tiẹ̀ sọ wípé ó ti wà nínú àkọọ́lẹ̀ báyìí wípé nígbà ìfilọ́lẹ̀ Hypercity 3 òun náà wà níbẹ̀. Ó ní èyí ti bu iyì kún ọrọ̀ ajé ìpínlẹ̀ Rivers. Àwọn yóò tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìjọba láti máa pèsè ààbò nítorí wọ́n nílò láti ṣàṣeyọrí. Nínú ọ̀rọ̀ gómìnà Mákindé, ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti sọ fún olùdarí Hypercity 3 wípé òun á pèsè ilẹ̀ lọ́fẹ̀ẹ́ fún wọn pẹ̀lú ìsinmi owó orí. Bákan náà pèsè ààbò. Ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ojúnà sí ẹkùn ìwọ̀ oòrùn fún orílẹ̀-èdè Nàìjíríà. Èyí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti jáwé gbélé ẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf. Bí a kò bá gbàgbé wípé ilé-ẹjọ́ tribunal kéde olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Nasiru Gawuna gẹ́gẹ́ bí ojúlówó olùdíje tí ó pegedé nínú ìdìbò ọjọ́ 18 oṣù kẹta. Ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta ni ó dá ẹgbẹ́ APC láre
Lẹ́yìn ìdìbò oṣù kẹta, àjọ elétò ìdìbò INEC kéde wípé ẹgbẹ́ òṣèlú NNPP ní àkójọpọ̀ ìbò tí ó lé ní mílíọ̀nù kan tako ẹgbẹ́ òṣèlú APC tí ó ní 890,705 tí wọ́n fi jáwé olúborí, ṣùgbọ́n ilé-ẹjọ́ tribunal fagilé èsì ìdìbò tí ó lé ní 163,663 tako NNPP. Ilé-ẹjọ́ dá ẹjọ́ wípé àwọn fagilé ìbò yìí látàrí àwọn bébà tí wọ́n lò fi tẹ̀ka kò ní òǹtẹ̀ nínú tàbí ìbuwọ́lù. Adájọ́ ní olùṣẹ̀sùn ní ẹ̀rí tí ó múnádóko wípé ètò ìdìbò kò lọ pẹ̀lú ìlànà òfin. Ìdí nìyí tí wọ́n fi yọ èyí tí wọ́n fagilé kúrò nínú àpapọ̀ ìbò Yusuf. Àìnítẹ́lọ́rùn ló mú Yusuf gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Ó ní ilé-ẹjọ́ tribunal ṣe àṣìṣe bí ó ti yọ nínú èsì ìdìbò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC ti pèsè ìwé-ẹ̀rí fún ìbọ̀sípòpadà gómìnà ìpínlẹ̀ Bayelsa Doye Diri àti igbákejì Lawrence Ewurejapo. Diri láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni ó gbégbá orókè nínú ìdìbò ọjọ́ Àbámẹ́ta. Kọmíṣánná fún àjọ elétò ìdìbò INEC ẹkùn ti ìpínlẹ̀ Akwa Ibom, Bayelsa àti Rivers, Ìyáàfin May Agbumuche Mbu ni ó ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí ìlànà òfin ètò ìdìbò ọdún 2022 tí ó kànńpá wípé ìgbésẹ̀ yìí gbọ́dọ̀ wá sí ìmúṣẹ láàrin ọjọ́ 14 lẹ́yìn tí wọ́n bá ti kéde olúborí. Kọmíṣánná dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ kàn fún ìfarajìn wọn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí ètò ìdìbò, pẹ̀lú àwọn òṣìṣẹ́ INEC fún ìfarajìn wọn lẹ́nu iṣẹ́. Bákan náà ni ó kí gómìnà àti igbákejì rẹ̀ kú oríire àṣeyọrí bí ó ti gba àdúrà àṣeyọrí nínú sáà ẹlẹ́ẹ̀kejì yìí. Nígbà tí ó ń fèsì, gómìnà ní ìgbésẹ̀ yìí yóò fagilé èrò rẹ̀ lórí àhesọ wípé INEC kò ní pèsè ìwé-ẹ̀rí bí ó ti dúpẹ́ lọ́wọ́ wọn fún ètò ìdìbò tó bójú rí. Ó ní èyí jẹ́ ìtàn mánigbàgbé fún òun àti igbákejì rẹ̀ bí ó ti ṣe ìrántí gbogbo ète àwọn ẹgbẹ́ alátakò láti ṣe màgòmágó pẹ̀lú èsì ìdìbò. Ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu láti gbọ́ wípé ẹgbẹ́ alátakò pàápàá jùlọ olùdíje du ipò láti ẹgbẹ́ òṣèlú APC ń sọ kiri wípé INEC fagilé èsì ìdìbò 85,000 nínú èsì ìdìbò wọn. Wọ́n ní bákan náà ni INEC ṣe màgòmágó pẹ̀lú èsì ìdìbò. Ó ní ẹgbẹ́ òun ń dúró dè wọ́n ní ilé-ẹjọ́ tribunal. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìpayà bẹ́ sílẹ̀ lónìí ní ìpínlẹ̀ Kano bí àwọn òbí àti alágbàtọ́ ṣe ń sáré lọ mú ọmọ wọn ní ilé-ìwé. Olórí olùkọ́ kan láti iléèwé aládàáni ní ìjọba ìbílẹ̀ Fagge sọ fún akọ̀ròyìn wípé ẹ̀rù ń ba àwọn òbí kí wàhálà má lọ bẹ́ sílẹ̀ látàrí bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe yẹ àga mọ́ gómìnà Abba Yusuf nídìí. Ìròyìn jábọ̀ wípé ìpayà bẹ́ sílẹ̀ láàrin àwọn ará ìlú láti àná lẹ́yìn tí ilé-ẹjọ́ kéde wípé ìdájọ́ yóò wáyé lónìí lórí awuyewuye èsì ìdìbò gómìnà tó ti ń jà ròhìnròhìn tipẹ́tipẹ́. Lẹ́yìn tí ilé-ẹjọ́ kéde lánàá ni ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ wípé ó ṣeé ṣe kí àwọn aláṣẹ kéde kónílé-ó-gbélé tipátipá. Ọ̀gbẹ́ni oníṣòwò kan ní ọjà Kwari, Yunusa Abdullahi sọ wípé àwọn ń gbà á ládùúrà kó má sí wàhálà. Ó ní òun ní tòun o, òun kò ní lọ sí ọjà lọ́la nítorí kò sí ẹni tí ó lè sọ àsọtẹ́lẹ̀ lórí ohun tí ó lè ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kọmíṣánná àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC ẹkùn ti ìpínlẹ̀ Kogi, Kwara àti Niger, akàwé-gboyè Dani Adam ti sọ wípé ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi lọ láìsí kọ́nu-kọ́họ. Adam sọ eléyìí lónìí ní ìlú Lọ́kọ́já níbi ayẹyẹ àgbékalẹ̀ ìwé-ẹ̀rí ìbọ̀sípò fún gómìnà àṣẹ̀ṣẹ̀yàn Ahmed Ododo àti igbákejì rẹ̀ Joy Oyibo ní olú iléeṣẹ́ INEC ní ìlú Lọ́kọ́já. Adam ní ẹ̀rí pọ̀ nílẹ̀ tí ó tọ́ka wípé kò sí màgòmágó pẹ̀lú èsì ìdìbò. Bákan náà ni kọmíṣánná alámòjútó INEC ní ìpínlẹ̀ Kogi, Dókítà Gabriel Longpet náà sọ wípé
kò sí àní-àní wípé ètò ìdìbò lọ gerege bí ó ti sọ wípé kíkéde òdodo àti òyìnbó ni ó dára jù. Wọ́n wáá rọ àwọn olùdíje akẹgbẹ́ wọn láti fi ọwọ́ sowọ́pọ̀ kí àwọn ará ìlú lè jẹ ìgbáládùn ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.